wọ́n tó bá dúró do lóòlù níwájú tẹ òun dúró dèṣù. Wásílà wà láyé nǹkan kan ò ṣe Wásílà o. àwọn àfáà wọ́n máa mislead àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ gbà àwọn pásítọ̀ wọn máa mislead èèyàn lọ́pọ̀lọpọ̀ gbà. kò tí ń díjẹ́ ìbálẹ̀ fún lọ́dọ̀ olóòlù o mọ́ débẹ̀ ni tó bá ti débẹ̀ ó jìyà bẹ̀. gbọ́n ìlú tí wọ́n máa lù fún olóòlù ni wọ́n á ní ó dúró do lóòlù lóde ó dúró dèṣù ọ̀dàrà pé wọ́n tó bá dúró do lóòlù níwájú tẹ òun dúró dèṣù. ó dúró dèṣù èṣù ó ṣe. ẹ ṣọ́ra níta bá ti pèlè ìwọ ní ọmọbìnrin ìyá rẹ̀ ní farun fún wọn farun fún nígbà tí ẹ̀rọ rárí ni. Wásílà nǹkan ti fún onímọ̀ràn jọ yẹn ó ní kí wọ́n má dẹ́jà ó ní tí wọ́n bá ti sọ pé èèwọ̀ ni pé òun ti ṣe báyìí ojú òun ti já pé láyé òun tọ́dún olóòlù bá ti ń bọ̀ gan òun mọ̀ fi Ìbàdàn lẹ̀ nígbà olóòlù bá tán òun padà wá sí Ìbàdàn torí tójú òun rí Ọlọ́run ni ò pa òun so káwọn kíkàlùkù náà rí kí wọ́n fi sàríkọ́gbọ́n bẹ́sẹ̀ mọ̀ pé tẹ́ ẹ bá sọ wọ́n ní bàbá mẹ́yìn lọ́wọ́ ọ̀tún táwa mẹ́yìn lọ́wọ́ òsì táwa fẹ̀yìn rìn láti bí ìdé sẹ́yìn ẹni tí ò ní yíyàn ò ní yíyàn. Wásílà wà láyé nǹkan kan ò ṣe Wásílà o gbogbo àwọn tí wọ́n máa ń gbé RIP sórí kinní rẹ̀ kọ́ lọ stop ẹ̀ kọ́ ẹ̀ bá RIP ara wọn ni wọ́n ń gbé jáde o Wásílà wà láyé ó ń bẹ ní ilé wọn ní ọ̀rẹ́ méjì o. ẹ jọba dárúkọ ní fáwọn tó wọ́n wọ̀ sí. orúkọ mi ni Olúwo Ìṣọ̀lá Gbọ́láhàn Akeem. ẹ ṣe bàbá ẹ jọ agboolé bó la wà yìí sá. agboolé Olóòlù ní Òde Ajé Olóòlù nílùú Ìbàdàn tí wọ́n wà ní ìjọba ìpínlẹ̀ Ìbàdàn North East Local Government. ẹ ṣe bàbá wa pẹ̀lú ìròyìn tá a rí ní orí ayélujára nípa ọmọbìnrin tí wọ́n lóyún báwo lọ̀rọ̀ yẹn ṣe jẹ́ sà. ṣé Wásílà. Wásílà bẹ́ẹ̀ ni sà. last year ó fídíò àwọn èrò Olóòlù bẹ́ẹ̀ kò rí gbé dáadáa but this very year ní ọjọ́ Thursday tó lọ tó jẹ́ the last day tí Olóòlù máa ń jáde so Thursday yẹn gbogbo ọ̀nà ọ̀rẹ́ méjì Agúgù Ìtàmẹ́rin ló máa lọ ṣùgbọ́n táwọn tí Olóòlù dé àdúgbò wọn ó múra bí obìnrin according to her ó múra bí ọkùnrin ó wá bọ́ sí fàdádà wọn lórí òkè ó wá ya ó ṣe fídíò coverage àwọn èrò Olóòlù orí Olóòlù gangan gbé tó ti yé ṣùgbọ́n gbogbo àwọn tó wà níbẹ̀ ó gbé ato ó gbé àwọn míì náà tí wọ́n jẹ́ ẹnitọ́láǹdì Olóòlù àtàwọn èèyàn yẹn ó wá gbé lọ sórí TikTok ó wá kọ sí TikTok pé this is Olóòlù at Sokoti area àwa rí nǹkan yẹn ìgbésẹ̀ wa wáyé lórí ẹ̀ òun náà ìgbà tí wọ́n padà rí wọ́n sọ pé ìgbà tí wọ́n ti ṣe nǹkan yẹn lára àwọn ò ti yá but for the interest of peace torí táwọn èèyàn bá rí wọ́n lè fọwọ́ bà kí wọ́n máa nà án so àyè láti mú kó lé ká lọ fi sọ́dọ̀ àwọn agbófinró kí tẹ́ńṣẹ̀ yóò fi lọ sí ilẹ̀ tó gba àwọn tí wọ́n rí TikTok yẹn ní ẹ̀yà lọ bolé wọn. ṣé fídíò yẹn sì wà lórí TikTok báyìí. ó ti delete ẹ̀ bẹ̀tà wa kọ̀ọ̀kan ní lọ́wọ́ adẹ̀ láwọn pictures yẹn lọ́wọ́ tàbí lè ṣe back up against ẹ̀ ó agree pé lóòótọ́ ló ń ṣe. ẹ ṣe bàbá wa a rí i pé fídíò kan náà circulate online tí wọ́n ti ń ṣe ìràpadà bí la máa pè fún oníbàyìí létà làwọn gbọ́ pé wọ́n ní ọmọ yẹn ti kú báwo ló ṣe jẹ́ bàbá. ọmọ yìí ò kú o. ẹ bá mi sọ fún àwọn aráàlú kí wọ́n gbọ́ ọmọ yìí ò kú o Wásílà wà láyé o. ẹ bá mi sọ fún ẹ. Wásílà wà láyé nǹkan kan ò ṣe Wásílà o gbogbo àwọn tí wọ́n máa ń gbé RIP sórí kinní rẹ̀ kọ́ lọ stop ẹ̀ kọ́ ẹ̀ bá RIP ara wọn ni wọ́n ń gbé jáde o Wásílà wà láyé ó ń bẹ ní ilé wọn ní ọ̀rẹ́ méjì o. so gbogbo information tẹ́ ń gbọ́ tẹ́ lórí Facebook àbí anything yẹn pé RIP Wásílà irọ́ ni ọmọ yẹn wà wọ́n ti ṣèrà padà fún nìyẹn kò sí nǹkan kan tó máa ṣe mọ́ àwọn rúmọlẹ̀ wọ́n ti gba tí wọ́n fẹ́ gbà wọ́n dẹ̀ ti tú sílẹ̀ gbogbo náà ọmọ ṣe mọ́ onáà dẹ̀ tó ẹni rẹ̀ sọ pé òun ní í ṣe mọ́ so ikú kúrò ló wá fẹ́ pa sàn ni wọ́n fẹ́ pa fúnra wọn ni tí wọ́n fi ń gbé RIP sórí kinní rẹ̀ kò tí ì kó Wásílà ń bẹ láyé ń bẹ lé wọn lọ́rẹ̀ méjì o. ẹ ṣe bàbá kí ni ìmọ̀ràn yín fún irú àwọn èèyàn bíi Wásílà náà tí wọ́n máa ń wúrú wà ní. Wásílà nǹkan ti fún ọ nímọ̀ràn jọ yẹn ó ní kí wọ́n má dẹ́jà ó ní tí wọ́n bá ti sọ pé èèwọ̀ ni pé òun ti ṣe báyìí ojú òun ti já pé láyé òun tọ́dún Olóòlù bá ti ń bọ̀ gan òun mọ̀ fi Ìbàdàn lẹ̀ nígbà Olóòlù bá tán òun padà wá sí Ìbàdàn torí tójú òun rí Ọlọ́run ni ò pa òun so káwọn kíkàlùkù náà rí kí wọ́n fi sàríkọ́gbọ́n bẹ́sẹ̀ mọ̀ pé tẹ́ ẹ bá sọ wọ́n ní bàbá mẹ́yìn lọ́wọ́ ọ̀tún táwa mẹ́yìn lọ́wọ́ òsì táwa fẹ̀yìn rìn láti bí ìdé sẹ́yìn ẹni tí ò ní yíyàn ò ní yíyàn so kò sí bẹ́ẹ̀ tí bẹ́ẹ̀ ṣe ẹni tí ò ní gbọ́ ò ní gbọ́ ẹni tí ò ní gbà ò ní gbà kórìí tèmi ọmọ ṣèmi ní adọ́run mòótọ́ o. ẹ ṣe bàbá wa lórí ọ̀rọ̀ táwọn èèyàn wa máa ń sọ online lórí àtọ́ máa fi gbẹnu sọ tí wọ́n máa ní Yorùbá level ṣé Yorùbá level ní ọ̀rọ̀ Olóòlù. kí ni jẹ́ Yorùbá level ṣe bí kálukú ń ṣe tí ọ̀jẹ̀ ni kálukú wà nǹkan jẹ́ ní Yorùbá level ẹ ń bá fẹ́. bàbá mi tó fi wọ́n ṣe ẹ̀yẹ. òòsàn ò kí ń ṣe Yorùbá level o mọ́dé bẹ́ẹ̀ ni o tó bá ti ṣe ń èèwọ̀ ẹni kójú ìrẹ́ orí tí ò yẹ kójú ẹ̀ orí kò sí ti jẹ́ Yorùbá level tí wọ́n fẹ́ sọ Yorùbá level bẹ́ẹ̀ lè máa sọ bóyá lórí ọ̀rọ̀ ọba bóyá lórí àṣà mo dáa sọ pé nǹkan yé èèwọ̀ ni tó wá ní Yorùbá level ní tó lọ kọlu ẹ̀gbọ́n tí ìlú tí wọ́n máa lù fún Olóòlù ni wọ́n ní ó dúró do lóòlù lóde ó dúró dèṣù ọ̀dàrà pé wọ́n tó bá dúró do lóòlù níwájú tẹ òun dúró dèṣù ó dúró dèṣù èṣù ó ṣe yóò ṣe máa wọn nǹkan rẹ̀ kò tí ń díjẹ́ Yorùbá level lọ́dọ̀ Olóòlù mọ́ débẹ̀ ni tó bá ti débẹ̀ ó jìyà bẹ̀ àkátì.
ẹ ṣe bàbá wa ẹ bá dárúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Olúwo Gbọ́láhàn Ìṣọ̀lá Hakeem tí mo jẹ́ akọ̀wé fún mọ́gàjí ilé ajé, mo tún ṣe akọ̀wé fún odidi ilé ajé Olóòlù. eégún Olóòlù ó jáde nílùú Ìbàdàn. eégún Olóòlù eégún tó gba fọwọ́ sí tí yóò fọwọ́ sí ti gbogbo àwọn oníṣẹ̀ṣẹ̀ tí wọ́n fọwọ́ sí pé ǹjọ́ tí eégún wọn ó gbọ̀ jáde tó gbòde kan ó gbòde kan mọ́ ṣe gbòde o kò mọ́ sì dẹ́jà bóun ó lọ wo Olóòlù. ọmọ tẹ́ ẹni tí wọ́n ń ṣàtò fún tí wọ́n ń tọ́jú rẹ̀ tí wọ́n ń fẹ́ ní orí tí wọ́n ń fa orí rẹ̀ tí àwọn babaláwo àbọ̀rú àbọ̀yè bọ́ṣiṣẹ́ tí wọ́n ń ṣàdúrà fún lọ́tún lọ́sì ọmọbìnrin tó dẹ́jà nù. ẹ mọ̀ dẹ́jà ẹ mọ̀ yẹ kí àwọn kan kí wọ́n máa tàn wá wípé ìṣẹ̀ṣe ò sí mọ́. ẹ mọ̀ yẹ kí àwọn kan kí wọ́n máa tàn wá wípé kò sí ìtàn pè ní culture and tradition mọ́. ìṣẹ̀ṣe ń bẹ o tó ti ń jáde náà tí wọ́n ń kéde pé eégún Olóòlù obìnrin ìfojú kan. nítorí mú ni di ọba aláyélúwà ọba Rashidi Adéwọ̀lú Ládọjà tí wọ́n fi ọwọ́ sí tán fòǹtẹ̀ sí pé eégún Olóòlù yóò bá jáde kí wo obìnrin kí wọ́n ṣe àrò kí wọ́n má bò gbogbo nǹkan tí a bá ti pé òfin àti pé ìkìlọ̀ ẹ jẹ́ ká mọ̀ tẹ̀lé. eégún Olóòlù ó jáde nínú Ìbàdàn wọ́n sì fi léde wọ́n kéde wọ́n ṣe gbogbo rẹ̀ kódà wọ́n bá fọwọ́ sí ìjòyè fọwọ́ sí pé obìnrin kankan gbọ́dọ̀ bóde o wọn sì gbọ́dọ̀ fojú gan ní Olóòlù. ọmọbìnrin tẹ̀ ń wò nísàlẹ̀ ó dẹ̀jà ó bọ́ sójú fèrèsé ilé wọn ó ga fọ́tò ó ga fídíò ó bẹ̀rẹ̀ sí ní ṣe fọ́nrán àkálẹ̀ Olóòlù. eégún kúkú mọ́ ní èèyàn ọmọ ó ṣeé ṣe kí Olóòlù fojú gan ní ọmọbìnrin on site torí pé abẹ́ẹ̀kú Olóòlù wà. ẹ ti ń bẹ lábẹ́ẹ̀kú nǹkan kọ́ Olóòlù aṣọ tí ẹ ti ń bẹ lábẹ́ẹ̀kú tó gbéwọ̀ òòṣà tó gbéwọ̀ tó fi gẹ̀gùn òun Olóòlù. ta ló wá fẹ́ pé ó ṣe ọjà bá àbòṣà ṣòdà nígbà tá pé ẹ mọ̀ ṣe nǹkan yìí tí wọ́n sì kéde tí wọ́n ṣe gbogbo rẹ̀ wọ́n sọ ọlọ́jà wọ́n sọ gbogbo wípé eégún Olóòlù obìnrin èèwò àwọn tí ẹ wá ń tẹ̀lé tí wọ́n ń sọ̀rọ̀ lóríṣiríṣi lórí social media ẹ̀rọ jẹ́ abẹ́ àjẹrẹ kíníkan ìlú tá a wà yìí ìlú tẹ̀yà gbọ́dọ̀ ti wà ní ìkẹsàrà tó pọ̀ ni. àwọn àfáà wọ́n máa mislead àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ gbà àwọn pásítọ̀ wọn máa mislead èèyàn lọ́pọ̀lọpọ̀ gbà àwọn ilẹ̀ mọ̀pẹ̀ kankan náà a máa mislead èèyàn o torí pé bàbá ń ta kamọ̀ ọ̀tọ̀ o bàbá tọ̀ yóò padà dẹ̀rọ̀ nídìí gbogbo ń tá a bá ti dì mú wípé òòṣà wa rèé òòṣà ẹni ni arábìnrin wa Muhammad sallallahu alaihi wasallam òòṣà àwọn kan ni wọ́n dì mú ó ń gbè wọ́n bàbá pé mùsùlùmí ni wá ẹ kírun ẹ ṣàdùwàlá ẹ kírun ẹ ṣe gbogbo rẹ̀ yóò gbè yín torí pé ẹ ti mú lóòṣà yín Jésù Kristi tí ẹ kìrìsìtẹ́nì pè lọ́mọ Ọlọ́run òòṣà wọn ẹ dì mú torí pé yóò gbè yín torí pé ìjà ẹ dì mú tẹ nígbàgbọ́ ọ̀nù rẹ̀ náà nù ilẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ mi làbádà gbọ́n mi rẹ̀ gún ó ń gbé àwọn tiẹ̀ náà látàrí pé wọ́n dó tí wọ́n sìn in tí mo fi mọ́ sọ fún wa nù pé àwọn tí wọ́n máa ń lọ ṣọ́ọ̀ṣì Sẹ̀lẹ̀ wọ́n pé Sẹ̀lẹ̀ ìjọ mímọ́ bí èèyàn bá ń lọ bẹ̀ yóò ṣe dáadáa yóò ṣe rere kìíní kankan àwọn kan wá bẹ̀rẹ̀ sí ní táǹsì ẹ̀ sí pé Sẹ̀lẹ̀ wọ́n máa ṣe ájò wọ́n máa dá ìrọ̀rọ̀ láwù wọ́n máa ṣe kìíní kankan o ṣùgbọ́n níjọ́ tó bá ti fi Sẹ̀lẹ̀ lẹ̀ wípé ó lọ Sẹ̀lẹ̀ mọ́ ó bẹ̀rẹ̀ sí ní gba ṣọ́ọ̀ṣì míì lọ òun lọ bò míì wípé gbogbo àwọn ètò tí wọ́n ṣe fọ́ ọ pé kò ní jẹ́ mọ́ o kò ní ṣe gbogbo rẹ̀ mọ́ o torí pé Sẹ̀lẹ̀ náà ló sọ ọ́ dé ìyá ló ṣe kìíní kan wọ́n withdraw gbogbo kìíní òun kò lẹ́yìn rẹ̀ kò ní ṣe mọ́ irọ́ ní bẹ́ẹ̀ nǹkan tó jẹ́ pé tá a lè jọ ṣe research lórí náà ni pé ibi tó ń lọ tígbàgbọ́ rẹ̀ rọ̀ mọ́ tó o sì ń ṣe dáadáa ńbẹ̀ tó o bá kó ńbẹ̀ tó o bá yọ ìgbàgbọ́ rẹ̀ kúrò ńbẹ̀ tó o lọ bẹ̀ mọ́ dandan ni kí nǹkan mẹ́hẹ̀ nǹkan mẹ́hẹ̀ o tó bá yẹ kó ògùn náà ní à ń bọ̀ ń gbogbo gbà tí nǹkan rẹ̀ ń da tó ń da níjọ́ tó bá kú tó bá fògùn òun rẹ̀ tó lóògùn ògùn wọn nǹkan mẹ́hẹ̀ tó bá yẹ pé ìrun ló ń kí òyìn ọmọ fìlà òun ṣe gbogbo rẹ̀ òyìn sàká òun ṣe gbogbo rẹ̀ níjọ́ tó bá fi ilẹ̀ nǹkan mẹ́hẹ̀ bóun ni òṣèlú mẹ́hẹ̀ ẹni tí ó dìrọ̀ mọ́ tó sì gbé ọ ò wá fi ilẹ̀ tó ní òṣèlú mọ́ lọ́dún ní ó nífà sẹ́yìn díẹ̀ kò sí nǹkan kan tó special ni pé èèyàn lọ sí Sẹ̀lẹ̀ o èèyàn lọ sí Kérúbù èèyàn lọ CAC èèyàn lọ Anglican ní tí gbàgbọ́ rẹ bá rọ̀ mọ́ tó o sì ń ṣe tí ń gbé ọ lọ́dún tó bá kú òun bẹ́ẹ̀ lọ́dún ní kó mẹ́hẹ̀ èyí tí wọ́n máa ń sọ àwọn Sẹ̀lẹ̀ lẹ́nu ń gbà mí nù àbáwọn Kérúbù wọn á pè à tọ́ọ̀ṣì mi lọ tẹ́lẹ̀ ní ó ti kú mẹ́ báyìí ẹ̀ǹkan rẹ̀ ṣe dédé mọ́ bóun ló ṣe dédé ibi tó ń lọ tó ń gbé ọ̀nà ibi tó ń lọ tí nǹkan rẹ̀ fi ń dánu tó bá sì pẹ̀ ìdà tó kó lọ́mọ́ dandan ní nǹkan yí padà tó sàfẹ́rẹ́ díẹ̀ Elédùà tó dá wa dà wálé ayé ó ní gbogbo agbára gbogbo ipá gbogbo àṣẹ àìsàn gbogbo wa di ẹlẹ́sìn kan náà ó ní ipá ó ní àṣẹ àìsàn gbogbo wa di èdè kan náà ó ní ipá àti àṣẹ àìsàn gbogbo wa di ẹ̀yà kan náà. ṣùgbọ́n Elédùà ó fẹ́ wa o ó fẹ́ ràn wá o bèbè pé
òun kálukú wọ́n ṣe tó wà ìlú àti ìyọ̀nà sí wọn kí ló wá dé torí òòṣà kò òun ó ṣòṣà òun tí àwa kan wà bọ́ sórí social media táwọn pariwo pé ẹ má dá wọn lóhùn ẹlẹ́bọ ni wọ́n kẹ́nìkan ni wọ́n kẹ́nìkan ni wọ́n ṣé wọ́n tó ń pè wọ́n lẹ́bọ òun ṣé wọ́n náà ṣó òòmù ewúro òòmù mọ́ efinrin kó òòmù mọ́ ewé kìnnìkan kan kó òṣò ṣé wọ́n náà tú ayé rí ṣé òòtú ayé rí a máa tọ́ra wa jẹ a máa lé fátá lórí social media ìgbẹ́ kìnnìkan ta ni wá kí lọ jámọ́ ẹ ṣọ́ra ní tí wọ́n bá ti pèlè èèwọ̀ ni o èrò kò jáde gbàdáyé o ọmọbìnrin ìyá rẹ̀ ní farun fún wọ́n farun fún nígbà tí ẹ̀rọ rárí ni wọ́n ṣètùtù ọgbẹ́ òṣà tí ọmọbìnrin tó ṣẹ̀ kó tó di pé o lè ní àlàáfíà lágọ̀ọ́ ara rẹ̀ láti ọjọ́ tó ti fojú kan lóòlù láì mọ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe é pọn lára tí ò sì dákẹ́ dí àsìkò tí wọ́n ń ṣe àwọn àìtó tí wọ́n ṣe fún yìí ìjà máa ṣọ́ra káwà lójó fò ẹ má jẹ́ kí àwọn kankan tí wọn ò tẹ̀ tó kankan tí wọn ò tẹ̀ tó tí wọn ò tọ́ sẹ́ni tó lè báyọ̀ sọ̀rọ̀ nínú ilé kó gbọ́ ká bọ́ sórí social media ká máa sọ̀rọ̀ fatafata wípé àwọn kìnnìkan ta ni wá ní tó bá sìn ní kò dì mú don't criticize nobody you don't need to criticize nobody ní tó bá dì mú tó bá mọ̀ pé ń gbé ọ òun náà ni kò dì mú ó mọ̀ ọ̀sìn kìrìsìtẹ́nì ni ọ́ di kìrìsìtẹ́nì rẹ̀ mú mùsùlùmí ni ọ́ di mùsùlùmí rẹ̀ mú ó ṣẹ̀ṣẹ̀ ni ọ́ ṣẹ̀ṣẹ̀ rẹ̀ dì mú mọ̀ wá sórí social media ó mọ̀ criticize anybody tẹ̀ àwọn àti ń ṣe yẹn nígbà tá a mọ̀ ń dá wàhálà sí àwọn lọ́rùn eré o lọ́jọ́ ẹ̀mí rẹ o òkú ìlọ́kọ̀ọ̀tù mọ́ sọ fún wa gbogbo ẹ̀ tó ti jáláìsí ìlọ́kọ̀ọ̀tù alàyè ni mọ́ ń lọ́kọ̀ọ̀tù ọjọ́ ẹ̀mí rẹ o bẹ́ẹ̀ má gbẹ̀mí rẹ ó ṣe é ṣe o ẹ̀ tó dẹ́mi rẹ légbodò kó délé ẹjọ́ kó rojú ẹnu ẹ̀ kó jàre eré o.